Good day, ladies and gentlemen. Parade of justice. Call the banker and my fellow people. My name is SIDI. Come to interfere. Me, I want to interfere the moment. The moment. See, like I the woman. The woman clock on you. Victoria, Taiwo. The woman name is adeboye. Why is the one Taiwo? The woman. You see what I say? Actor, producer, I'm an entertainer. The woman is a tatana. The woman is an actor. The woman is a poster. One man produce a film. One man say film. That the Lord series. The woman. Me I want to ask the question. My very question. Me follow what you say. The woman work pẹ̀lú mi. The woman work pẹ̀lú mi. The woman. Say me yagbe. I dey sit down. The woman dey yagbe. The woman dey sit. Èmi mọ̀ pé ọmọ tó bá fine na man sit. Èmi mọ̀ pé man sit mo bínú. The woman say man jẹun. I don't want peace. The woman mo bẹ̀rẹ̀ question àwọn yẹn. Nìkan ṣe pé fún mi. Yes, I mean I man jẹun dey yi se. Bẹ́ẹ̀ no ti sọ yẹ mo man jẹun. Ó yá mo ń jẹun. Ewo wèrè go bèrè ko bèrè normal question. The woman dey jẹun. The woman dey eat. The woman say man tole. I want problems always. Mo ko lo buku yẹn mo yi ko ní mission. Ola ko lo yi buku yẹn. So o ya wèrè ni. You dey whine me ni. Wá o pè ní tábàkì bẹ́ẹ̀ pé kí wá dáhùn question. Olówó abèrè bẹ́ẹ̀ mẹ́fà ọ̀dẹ̀ ń ṣe bí olórí buku. O ráwọn bẹ́ẹ̀ gidi kò bí mi. Tí mo kò máa sọ pé yá ẹ̀wọ̀n mélòó ni mo ti lọ. Èèyàn mélòó ni mo ti pa. Àwọn mélòó ni mo ti ṣá. O bèrè ta mélòó mo ti gún. Ìgò mélòó ni mo ti fọ́. So ń jà bèrè ni. You dey whine. Stop ẹ o. Ó yá mo gbọ́. Ẹ máa lọ ìbéèrè question. Àbókù fẹ́ pa ìyá ẹ̀ ṣá. Wà á ṣe wá wáìn mi bíbá ẹ̀ ṣọ fẹ́ wáìn mi ni. Mo bẹ̀rẹ̀ question yẹn ti mọ ẹmọ obìnrin yín lè dáadọ́ tí mo bí yín. Ìṣe kọ́kọ́ fún yín. Question mo bẹ̀rẹ̀ ti ṣe pẹ̀lú 100 fún mi mo tí mo ṣe. Àwọn ọlọ́run bẹ́ẹ̀ question mọ́. Ọya ọ̀bí ẹ̀dá ṣá. Wá ọya èmi ò tẹ̀ wá gba question mẹ́fà wá béèrè tó question mẹ́wàá mi ìdẹ̀gbọ́ kan. Wá jọ̀wọ́ ni ọgbà wà lórí mi mo ṣe wà yìí ṣíṣí jẹun lórí mi. Mi ìwà òkè mò ń gba abẹ́rẹ́ o. Bẹ́ẹ̀ mò ń gbọ́ ẹ. Mo ń gbà mi ìwà pa rárá. Ọ̀dẹ̀ ẹ̀rọ mi bọ́ ṣe ti tí ìkọjá ń pàdé wà ń kékeré ayíde tí fẹ́wọ̀ ìdè súnmọ́lá. Ṣé bó ṣe rí mi yìí èmi jọmọ rẹ ni? Ṣé ìgbà mo súnmọ́ àbí ìgbà tí mo dàgbà? Wá èmi ń ṣúbì mò ń ṣúbì normal ṣúbì ní mi mò ń gbé nǹkan lọ. Kò mọ̀ kan tó ń ṣe ó yà mò ń gbọ́ ẹ. Àníyàn mélòó ni mo ti pa ìwọ̀n mélòó ni mo ti lọ nǹkan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn ṣé tí ń dùn ẹ ni. Ṣé ẹ ti lẹ̀ wọ́n rí mi? Wá èmi ti dẹ wọn gan-an. Wá ẹ̀wọ̀n tí mo kọ́kọ́ lọ àwa méjìlá jọ lọ. Ẹni kejì yóò lọ bèrè damn question ní ṣá. Ó kọ́ lọ bèrè pé ó yá ṣé mo ní boyfriend. Mo àkọ́kọ́ wọ̀ náà. Ó yá mo ti lẹ̀ wọ́n gan ṣá àti lẹ̀ wọ́n tó 35 àbí 500. Àwọn tí bèbè kan máa ń yí. Wá. Ẹ̀yin náà yẹn ni mo bèrè question. Ti ríǹgì mi. Mo ti ṣe tán ìyá mo ń gbọ́. Mo ti bèrè tán. Ọ̀bì ẹ̀dá ṣá. Àní mò ń gbọ́ ẹsẹ̀. O tí o bèrè mẹ́rin. Ọ̀dẹ̀ the woman. Mò ń gbọ́ ẹ. Tẹ̀gà rẹ kúrú. Ìjọba. Wá. Bàbá yìí wá. Kí sọ̀rọ̀ wá mi ni. Èmi ṣé mo gà bí mo kú. Ìyá ẹbí báyìí. Ọlọ́sẹ̀ tó bá béèrè yẹn wà láòní lọ́ máa ọyá máa gbé ẹ sí síbi. Ó ti ṣìrìn sídí àbí kí ló ń jẹ? Mo sọ fún ẹ mo ní ká alágírímẹ̀tì kí n tó máa bọ̀ pé mi ìráyè wèrè mi ìwà òkè òrí pé orí yún mi ni ṣé òrí pé orí yún mi. Ìyá ẹsẹ̀ ọyá mò ń gbọ́ ẹ mò ń gbọ́. The woman you dey wash your mouth ṣe máa ń fọnú you dey wash your mouth. Kí ló wí? You dey wash your mouth ṣe máa ń fọnú yín you dey wash your mouth ṣe máa ń fọnú. Ọlọ́sẹ̀ Sídì ayé ti bàjẹ́ síbí. Sídì òde ríǹgì mi. Ayé ti bóyá
ìyá ẹ̀ last chance mo fún ẹ yìí ajé tó bá lọ bèbè àpọ̀dà sẹ́ tí ìbá ṣá ẹ tó 33 bàá ṣá ẹ tó 330 wàá rò ìyá ẹ ti sẹ́. ọ̀rẹ́ ẹni sùúrù ẹni sùúrù. ó yá mo gbọ́ ìyá ẹ sẹ́. pẹ́sẹ̀ kan náà ló kù. ó yá máa béèrè. the woman sẹ́yìn ti fọ́ gòrí. ọ̀rẹ́ tàbí ọ̀rẹ́ tàbí wèrè ní ẹ́ gbọ́dọ̀ forúkọ sí tẹ́lẹ̀ tó ṣe bí wèrè látàárọ̀ wá tí bá ní kí n káyé ègò tí mo ti fọ́ láyé mi ṣá tí bá máa rántí ṣá àti tó 1 billion owó eré ló pè mo mú ẹ wá. mọ̀dánà ẹ̀dùn náà wá èmi ẹ̀ bá gbọ̀ fọ́. Jesus. ó yá àgbà Jesus. àdáhùn fẹsẹ̀ ẹ lọ́nà. ìbéèrè question mọ̀. ìbéèrè question mọ̀. ọ̀ bí ìyá ẹ̀ ṣá. ìbéèrè question mọ̀ question ti tán. ẹ bàbá ẹ̀. question ti tán. I don't want peace. Sabaina. Consider me. Bá a ṣe kí n sọ fún ìyá ẹ̀. Àìparí question tá à ń béèrè o. ìbéèrè kankan mọ́. Mo fẹ́ sá. ìbéèrè kankan Mo mọ́. fẹ́ sá. Hello people, my name is Sidika Churikafia. Ìlú rẹ̀ pé mo lè ṣe interview mọ́ láyé mi. Ìgbà interview ti ṣe náà lélẹ́yìí. Bóyá Mọ̀dánà. Ìyá ẹsẹ̀ wà á béèrè question tó 330. Ó yá mi ò wá lọ ń bí báyìí. A máa béèrè question látàárọ̀ a máa béèrè dálẹ́ ní sẹ́ẹ̀. Ṣé òun wá èmi ni àbí? O ò mẹ́ni tó pe àbí èmi tí mi ò wá òkè. SIDI ó yá.